الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أقول فún الله سبحانه وتعالى أتو إكياتي غفر محمد صلى الله عليه وسلم إكيات الله تي أتو كما لويا النبي نكان كما باوا عليه كما باوا صحابه àti gbogbo tó tó jona محمد صلى الله عليه وسلم في القيامة eléyìí ni tẹ̀síwájú níbi tírà yìí tí a ṣàlàyé fún wa tírà at-Tawhid al-Muyassar àti bá àlàyé náà dojú ewé 60 tó ẹ́sìkí mẹ́rin láti máa gbé àlàyé náà lónìí bí tí afá ti ń mú ìran kan wá nínú àwọn ìran ìjọsìn tán ti gùn lé tán ti ń ṣàlàyé fún wa. Afá wa ní pé àrọ̀já òun nínú àwọn ìran nǹkan ìjọsìn tó yẹ ká gbọ́yé tó yẹ ká sì mọ̀ pé lára nǹkan tó yẹ kó wà nínú àdìọ́kàn wa tó yẹ ká máa fi ṣiṣẹ́ ṣe òun náà ni àrọ̀já, òun náà ni ìmọ̀ lérò kan látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Afáwa ní ta'arifuhu wá rí nǹkan tán gbà lérò pẹ̀lú rẹ̀. Afáwa ní huwa ma'na at-tawaqqu'i wat-tam'i wal-amali wa intidhari shay'il mahbub. Afáwa ní pé nǹkan tán gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni ìmọ̀ rokan àti ìmọ̀ lérò pé kí nǹkan tí yàn nífẹ̀ẹ́ nǹkan tó ó jẹ́ nǹkan tí yàn nífẹ̀ẹ́ kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Eléyìí òun ni ìtumọ̀ àrọ̀já tó nínú abala tó yẹ kí a gbọ́yé tó pàtàkì òun náà ni abala yìí wà. Afáàní aqsamuhu wá rí àrọ̀já tá sọ fún ara yìí ó ní àwọn ìran ó ní àwọn ìpín. Afáàní thalathatu aqsam ó ní ìpín mẹ́ta tó yẹ kó pín sọ́nà mẹ́ta. Afáàní raja'u ibada nínú alákọ̀ọ́kọ́ ìran raja'u òun náà ni raja'u ibada òun náà ni ìmọ̀ lérò tó yẹ sí pé ti ìjọsìn ni tó yẹ sí pé akọ́lọ́ mọ̀ pé ìjọsìn ni. Huwa raja'u Allahi wahdahu la sharika lah tó yẹ sí pé ìmọ̀ rokan yìí kì ń fi sí kì ń mú ẹlòmíì mọ̀ ju kì ń ṣe fọ́lọ́run bá subhanahu wa ta'ala nìkan ṣoṣo la sharika lah tá sì ní mọ̀ ogun mọ́. Tẹ́lẹ̀ túmọ̀ sí pé abala yìí tẹ́ bá ti ń lérò ìyẹn máa lérò pé kí dáadáa yìí ṣe látọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan la sharika lah tí ó sì sí orogún fún Ọlọ́run bá subhanahu wa ta'ala yìí. Afáwa ní kí abala yìí òun náà tún wá ní naw'an ó ní ìran méjì kan. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ raja'u mahmud òun náà ni raja'u tó jẹ́ sí pé wọ́n sì pè wá sí pé ká máa ṣe kí nìyẹn o ká máa ṣiṣẹ́ tọ̀. Òun náà ni kí ni huwa raja'u al-maqruni bil-amal huwa raja'u al-maqruni bil-amal wa ta'atillah òun náà ni raja'u tó jẹ́ sí pé bá ṣe ń lérò Ọlọ́run subhanahu wa ta'ala al-maqruni bil-amal sì tún máa ṣiṣẹ́ tọ̀ wa ta'atillah sì máa tẹ̀lé àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala tó ń túmọ̀ kí tó bá ti ń ro kan dáadáa lọ́tọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala máa ṣiṣẹ́ iṣẹ́ wo máa ṣiṣẹ́ olóore tí Islam pè wá sí wa ta'atillah sì máa tẹ̀lé àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala tó ń túmọ̀ sí pé àkànní máa lérò dáa látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala láì ní ṣiṣẹ́ eléyìí ó tako àdìọ́kàn tó yẹ kó wà nínú àdìọ́kàn mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì raja'u madhmum òun náà ni raja'u ìmọ̀ lérò tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́ tí ó sì tọ́ pé káyé kó nìyẹn kó wà nínú àdìọ́kàn wa. Àfáwa ní pé ìtumọ̀ rẹ̀ òun náà ni raja'u bidunil amal òun náà ni ìmọ̀ rokan tó yẹ sí pé yóò kí ń ṣiṣẹ́ sí èèyàn ní ṣiṣẹ́ tọ̀ wa huwa amaniyun wa ghurur irú eléyìí ni wọ́n ń pè ní ká sọ pé èèyàn ń sun orí kẹ̀kẹ́ tó yẹ sí pé èèyàn ń lérò dáadáa tọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìwà ṣiṣẹ́ olóore fún tó dẹ́ pé Islam rèé ó kọ́ wa lẹ́wẹ̀ẹ́ tó bá ti ń lérò tó bá ti ní raja'u nínú ẹ̀mí wa máa ṣiṣẹ́ kí nìyẹn o máa ṣiṣẹ́ olóore tọ́ ni. Ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran àtà sọ pé raja'u pín sí òun náà ni raja'u shirk òun náà ni ìmọ̀ rokan tó yẹ sí pé ti ẹbọ ni tó yẹ sí pé àgbọ̀dọ̀ jẹ́ kó wà nínú iṣẹ́ wa tó bá ti wà nínú iṣẹ́ ọmọ ẹ̀dá ènìyàn ẹni yìí ti ń ṣe iṣẹ́ ẹbọ sọ́lọ́run subhanahu wa ta'ala ni. Huwa raja'u ghayrillahi fi shay'in la yamlikuhu illa Allah òun náà ni ìmọ̀ rokan dáadáa látọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run subhanahu wa ta'ala fi shay'in la yamlikuhu illa Allah tó yẹ sí pé nìkan kan ò sì lè ṣe nǹkan yìí àfi Ọlọ́run subhanahu wa ta'ala nìkan ṣoṣo. Irú eléyìí tẹ́ bá ti ń ro kan rẹ̀ irú nǹkan yìí nínú pé ẹ̀ ti ń ṣe bọ́ sọ́lọ́run subhanahu wa ta'ala nìyẹn. Gẹ́gẹ́ bí ẹni nínú àwọn nǹkan tá bá lọ wo àwùjọ wa pàápàá jùlọ àwùjọ wa nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń lérò pé kó ṣẹlẹ̀ tó dẹ́ sí pé nǹkan yìí ò lè ṣẹlẹ̀ àfi tọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Torí ẹ̀ ká kíyèsí àwọn gbólóhùn tá máa ń sọ nínú ẹ̀ náà làwọn afáfí ṣàlàyé fún wa ká máa sọ pé ajíáwá àbáwọn nǹkan tó jọ tó yẹ sí pé nìkan ò lè mọ́jọ́ àtàyà fọ́lọ́run subhanahu wa ta'ala tá bá sì lọ wo ajé tá ń sọ yìí ń sì á rí pé ìkan nínú àwọn òòṣà ilẹ̀ Yorùbá ni
tó yẹ kí àwa lérò bí a bí pé ó lè ṣe nǹkan ó lè mọ́jà wa tà eléyìí Ọlọ́run subhanahu wa ta'ala nìkan ló mọ́ mọ́jà tà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àpèjú oríṣiríṣi tó wà tó yẹ ká kíyèsí tó yẹ pé ànímọ́ lérò kí nǹkan kan ṣẹlẹ̀ àyàfi sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó yẹ pé nǹkan kan ò sì lè ṣe jọ Ọlọ́run subhanahu wa ta'ala lọ. Abala ẹlẹ́kẹta nínú àwọn ìran àti àrọ̀já òpin sí òun náà ni rọ̀já tabi'i òun náà ni rọ̀já tó jẹ́ sí wípé àti àdámọ́ ni tó yẹ sí pé tá a bá ṣe nínú nǹkan tó Ọlọ́run subhanahu wa ta'ala dámọ́ wa ni tó yẹ sí pé kò fi láì fi ń bẹ̀. àfọwọ́n ní idha raja'ta shay'an min shakhsin yamliquhu wa yaqdiru alayhi ka qawlik arju an tahdhur. àfọwọ́n ní pé gẹ́gẹ́ bí ìmọ̀ lérò nǹkan látọ̀dọ̀ ẹnìkan tó dẹ̀ yẹ sí pé nínú àdámọ́ tó Ọlọ́run subhanahu wa ta'ala dá náà ni pé ẹnìyẹn lè ṣe nǹkan ẹ̀ tó dẹ̀ yẹ sí pé Ọlọ́run wá sì fún un ní kápá àti ṣe tó dẹ̀ yẹ sí pé kò tí ì tako ìgbàgbọ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ká sọ pé kí nìyẹn mò ń ro kan pé kó wá mò ń ro kan pé kó present so eléyìí sì mò ń ro pé kó wá kó present yìí sì àrí pé nínú àwọn nǹkan tó yẹ sí pé àdámọ́ ni tọ́kọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ti fún wa lágbára àti kí nìyẹn láti ṣe tí ó sì tako àdìọ́kàn tí ó tako àdìọ́kàn tí Islam pè wá sí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó bá ju àwọn nǹkan yìí tó yẹ sí pé Islam ò ṣe kí nìyẹn Islam ò tako tó yẹ sí pé tàbá lérò rẹ̀ ṣe kókó ṣẹlẹ̀ so eléyìí kò ní tí ì sí aburú ń bẹ. so inú àwọn abala yìí òun náà ni ó yẹ ká kíyèsí gẹ́gẹ́ bí kí èèyàn rí ẹ̀kan tí wọ́n ká òun lérò pé kó fún mi ní omi lápèjúwe so irú eléyìí sọ pé kò sí nǹkan tó burú ń bẹ àyẹ̀tí pé Ọlọ́run subhanahu wa ta'ala fún àrí pé Ọlọ́run fún lómi ó sì ní kápá omi lọ́wọ́ sọ pé àmọ́ òun lérò pé kó fún mi lómi so eléyìí rẹ̀ ń sìn nínú àwọn nǹkan tó yẹ sí pé kò tako abala ìgbàgbọ́ ni tó yẹ ká ké láti ṣe kí ni láti gbọ́ àwọn àlàyé yíyé àti láti gbé ọlọ́dọ̀ àwọn àfáà tó ń jẹ́ àwọn àfáà onísúnnà tó wá tó fẹ́ dàrú wọn lójú kan tó ṣàlàyé ẹ̀ fún wa. ad-dalilu ala ar-raja ẹ wá rí ẹ̀rí tó yẹ sí pé tó fi ń tọ́ka sí pé àrọ̀já òwe nínú àwọn nǹkan tó yẹ kí ó yẹ ká mójútó ni òun náà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó wà nínú suratul Kahf tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run bá ní kí faman kana yarju liqa'a rabbih Ọlọ́run bá ní kí ẹ̀rí ẹnìkankan nínú yín ẹni tó yẹ kó bá ń páyà kí ìyà Ọlọ́run bá subhanahu wa ta'ala mọ́ sọ̀kalẹ̀ lóhun lórí tó sì ń ro kankan Ọlọ́run bá subhanahu wa ta'ala san ẹ̀san kó san òun lẹ́san ní kíníyàn lórí iṣẹ́ òun níjọ́ táwọn bá jọ pàdé Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run subhanahu wa ta'ala ní kí irú ẹni báyìí falya'mal 'amalan salihan ẹni tó bá ń ro kan rú nǹkan báyìí falya'mal 'amalan salihan kó yá gbìyànjú àti kíníyàn kó yá gbìyànjú àti máa ṣiṣẹ́ olóore tọ́lọ́run subhanahu wa ta'ala pa láṣẹ wala yushrik bi'ibadati rabbihi ahada kó sì má mú orogún fún Ọlọ́run bá subhanahu wa ta'ala kó má mú ẹlòmíì lólùjọsìn fún lẹ́yìn Ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí túmọ̀ sí kẹta bá ti ń lérò tó bá ti wà nínú ẹ̀mí wa gẹ́gẹ́ bá sọ pé ní àmì àgbàlagbọ́ ni a máa rí wípé ìmọ̀ lérò yìí àbọ́dọ̀ tún kíyèsí a máa lérò pé ìkan tá a lérò yìí a máa ṣiṣẹ́ olóore kún pé Ọlọ́run subhanahu wa ta'ala ti pa á láṣẹ sí a sì tún máa jẹ́ kó máa jẹ́ sí pé Ọlọ́run subhanahu wa ta'ala nìkan òun là ń ṣe fún nínú àwọn abala ìjọsìn wa eléyìí ni àwọn àlàyé ní ráńpẹ́ tí ó jọmọ́ abala yìí Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì ṣe wá lọ́kàn nínú àwọn tí a jèrè ní ayé àti ní al-qiyamah. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.